Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Happy New Week to you. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Ọ̀sẹ̀ ìgbéga, ọ̀sẹ̀ ìdùnnú. Today is May 19, 2025. Ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni, ẹ kú ọdún, ẹ kú ìyèdùn ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin subscribers mi lọ́kùnrin àti lóbìnrin lórílẹ̀‐èdè ayé. Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń comment lórí Mashola Gist TV. Ní agbára Ọlọ́run Elédùmarè, ọwọ́ yín ò ní kọ́sàlẹ̀ àpò. Òkè òkè ni ọlá yín á máa lọ. Gist tá a gbọ́ lénìí, ó ní lórí nǹkan tó ṣẹlẹ̀. Ṣé mọ̀ pé ní Friday, Saturday, gbogbo ibi tá gist ó ní lórí oríkì èyí tí kábíyèsí tí wọ́n ṣe fún Queen Naomi. Then lẹ́yìn yẹn, wọ́n ní Queen Naomi dúpẹ́ lọ́wọ́ bàbá wéré ńlá fún gbogbo ìdùnnú, ayọ̀, ìgbéga àti gbogbo nǹkan tí bàbá wéré ńlá tó ń ṣe lórí ọ̀rọ̀ Queen Naomi. Wọ́n ná dúpẹ́, wọ́n ná kúnlẹ̀ pé kábíyèsí ṣe é, pé àwọn dúpẹ́ lọ́wọ́ wọn torí wọ́n nígbà tí kábíyèsí tó ń ka oríkì yẹn, wọ́n ní Queen Naomi ń sunkún ni. So wọ́n ní obìnrin tó bá múnú ọkọ ẹ̀ dùn, kí ná ló ọkọ máa ṣe? Wọ́n lórí ọkọ máa wú, ó máa ṣe nǹkan tó jẹ́ pé ó máa jọ obìnrin yẹn lójú. Òun ló wá bí nǹkan tí bàbá wéré ńlá ṣe yìí. Bí a ṣe gbọ́, ẹ̀yin náà ṣáà mọ̀ diagnosis hospital kábíyèsí èyí tí wọ́n ṣí. Recently gan a tún gbọ́ pé bàbá wa tún ti ṣí Ọ̀jájá mọ̀ mí torí a gbọ́ tí wọ́n ní màmá wa Esther Ajayi tí wọ́n lọ síbẹ̀, mí nǹkan gbé gist yẹn wá ni, tí wọ́n lọ wo bẹ̀, tí wọ́n dẹ̀ lọ gbàdúrà síbẹ̀. Ọlọ́run á máa gbọ́wọ́ kábíyèsí sókè o, gbogbo nǹkan tó bá ń dáwọ́lé á máa yọrí sí rere. So bí a ṣe gbọ́, wọ́n ní man kan wà tó jẹ́ pé ó ní 30% of the equity ní Ọ̀jájá mọ̀. Wọ́n ní Japanese ni man yìí. Ìpè man yìí dẹ̀ ní tóun bá ti ń lọ sí ìlú òun, òun máa ta equity yẹn. Ẹ dẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀ kábíyèsí ti fún Tádéníkáwò ní 50% nínú equity 70 tí wọ́n ní. 20 tó kù, a mọ ẹni tó fẹ́ fún. A mọ̀ bóyá ó ń dúró de kí Dr. Elizabeth bímọ ni o, a mọ̀. Ṣùgbọ́n ìta wa gbọ́ ìgbà tí Japanese wá ń lọ, wọ́n ní àwọn sísí wa méjì kan. Ṣé mọ̀ pé èmi ti sọ fún yín pé lórí channel mi ní dárúkọ èèyàn. Kò dẹ̀ sí ìdí. Mi kàn fẹ́ máa dárúkọ wọn ni. So àwa kàn ṣe gist tiwa ni ká máa fi fún ara wa ní update nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n láwọn méjì yìí wọ́n wá lọ gbọ́ ọ̀rọ̀ yìí. Wọ́n ní wọ́n lọ bá Japanese man yìí. Ìpè equity yìí o, àwọn fẹ́ rà. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé ó lágbára. Ìpè nítorí àwọn náà fẹ́ ní share nínú diagnosis hospital equity yìí. Ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ wọn, wọ́n ló já sófo o. Wọ́n ní man yìí, wọ́n ní ṣe ló lọ sọ fún bàbá wéré ńlá. Ìgbà tí a ṣáà máa gbọ́ ṣá, a mọ bí bàbá wéré ńlá ṣe ṣe paperwork pẹ̀lú man yìí. Wọ́n ní bí kábíyèsí bí wọ́n ṣe fún Tádéníkáwò, bí wọ́n ṣe fún ní 20% nìyẹn. Nínú 30, ṣé mọ̀ pé ó ti di 70. Wọ́n ní bí àǹtí wa kan ṣe gbọ́ báyìí. Wọ́n láǹtí wa yìí fara ya ni o. Wípé kì í ṣe ojú òun ni kábíyèsí tó ti máa fún Tádéníkáwò ní 20% of the equity. Ẹ̀yin èèyàn lé. So ní ìsìn báyìí, bí a ṣe gbọ́ o, ẹ mọ̀ pé a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace bàbá wéré ńlá. Nǹkan tá a gbọ́ la wá torchlight allegedly là ń gbọ́. Wọ́n ní 70% of the equity Tádéníkáwò ló ní. Wọ́n ní wàhálà yìí ṣẹlẹ̀, kì í ṣe kékeré. Ẹ̀yin èèyàn lé. Nǹkan tó fi dá kéèyàn máa ní ìwà rere nìyẹn. Ẹ mọ̀ pé ìwà rere tí Queen Naomi ní, òun ló gbé wọn dé ibi ire báyìí.
ìwà yẹn ló shift lé orí Tádéníkáwò nítorí pé obìnrin tó bá wu ni, òun ni ọmọ ẹ̀ ń wu ni. Nǹkan tí Queen Naomi ń ṣe láti ìgbà tí kábíyèsí ti fẹ́ wọn, òun ni kó máa gbàdúrà fún ààbò àti ìlọsíwájú ilé Ifẹ̀ àti àwọn èèyàn bẹ̀. Wọn ò ní nǹkan míì ṣe ju kó máa gbàdúrà lọ. Bí wọ́n gbàdúrà fún ilé Ifẹ̀, wọ́n gbàdúrà fún gbogbo àwọn obìnrin àgbáyé. Àwọn ọmọdé, wọ́n like ọmọdé gan. Wọ́n like kó máa ṣe event oríṣiríṣi kó máa múnú àwọn èèyàn dùn. Àwọn arúgbó, àwọn opó, àwọn aláboyún, gbogbo wọn ni wọ́n ń tọ́jú. Àwọn nǹkan tó ń ṣe lábẹ́lẹ̀ gan pẹ̀lú Wings Foundation wọn kò níye now. Ẹ̀yin náà rí gbogbo ẹ̀ now. Bó ṣe ń dá àwọn èèyàn lókoòwò, tó ń ṣe scholarship fún àwọn ọmọ tí wọ́n lówó school. Scholarship list wọn báyìí ó gùn gbọ̀nàna gbọ̀nàna ní bá ṣe gbọ́. Ẹni tó bá dẹ̀ tí ń nawọ́ sókè, wọ́n ní ọwọ́ afúnni òkè ló ń gbé. Ẹni tó bá ti ń nawọ́ sókè, definitely Ọlọ́run máa máa bless ẹ ni. Nǹkan tí Ọlọ́run fi ń bless kábíyèsí nìyẹn àti Queen Naomi tí Ọlọ́run ò dẹ̀ fi wọ́n sílẹ̀ ní ìgbà kankan nítorí pé wọ́n ń múnú àwọn èèyàn dùn. Mo tiẹ̀ tún gbọ́ gan wípé ẹni tí kábíyèsí bá ti mọ̀ báyìí, ẹni yẹn ìgbésí ayé ẹ̀ ti yí padà sí rere torí pé wọ́n máa make sure pé business wise ó rí nǹkan kan ṣe. Ẹ rí pé gbogbo àwọn tó ń súnmọ́ wọn, wọ́n ń di billionaire ni. Gbogbo àwọn tó ń súnmọ́ wọn pátápátá náà ń di billionaire. So nítorí èyí, a wá gbọ́ pé àwọn aládùúrà kan wá sí inú ààfin, wọ́n wá gbàdúrà fún bàbá Wẹ̀rẹ̀ ńlá. Wọ́n ní pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń gbàdúrà, wọ́n ní ọ̀rọ̀ Queen Naomi ló wà lẹ́nu wọn o, tí wọ́n ń fi àdúrà àti orin tí wọ́n fi ń yin Ọlọ́run nínú ayé Queen Naomi àti bàbá Wẹ̀rẹ̀ ńlá. Wọ́n ní àwọn àǹtí wa kan tún gbọ́ yìí, wọ́n náà tún ń bínú pé kí ló dé tó jẹ́ pé orúkọ Queen Naomi náà ń dà. Ẹyẹ ìyọlé ẹ rí pé èyí tó lágbára. Pé kí ló dé tó jẹ́ pé orúkọ Queen Naomi náà ń dà. Wípé ṣé wọ́n lè kọrin láì má dárúkọ Queen Naomi ni. Wípé kí ló dé ṣé wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ nínú palace ni. Ẹ̀yin ìyọlé, ṣé ẹ rí irú ẹ̀ ò lè ṣe, kò lè ṣe kó má ṣẹlẹ̀ ní ilé olórogún. Ẹ̀yin náà ti gbọ́ tí Yorùbá sọ, ó ní obìnrin jẹ́ ń pé méjì ò dénú. Oríṣiríṣi ló máa máa ṣẹlẹ̀. Tí wọ́n bá bá A wí, B á ní òun náà ń bá wí. Bí wọ́n bá B wí, C á ní òun náà ń bá wí. Irú ẹ̀ ò lè ṣàì má ṣẹlẹ̀. So ẹ̀yin èèyàn lé, wọ́n ní àwọn aládùúrà yìí, wọ́n ní kó máa lọ. Wọ́n ní bí bàbá Wẹ̀rẹ̀ ńlá ṣe gbọ́ nìyẹn. Tí wọ́n ní ṣáwọn náà wá wá ni. Pé kó fi àwọn ẹni ẹlẹ́ni sílẹ̀. Wọ́n jẹ́ kó máa gbàdúrà wọn. Àdúrà ló ń gbà, agbára kì í gbà. So bàbá Wẹ̀rẹ̀ ńlá wọ́n ń ṣe bẹbẹ o nínú ayé Queen Naomi àti Prince Tádéníkáwò. Wọ́n ń ṣe bẹbẹ nínú ayé wọn. Gbogbo bí bàbá Wẹ̀rẹ̀ ńlá dẹ̀ ṣe ń ṣe tí wọ́n ń ran àwọn èèyàn lọ́wọ́, Ọlọ́run náà máa ràn wọ́n lọ́wọ́ o. Ní agbára Ọlọ́run, wọ́n máa pẹ́ lórí ìtẹ́ yìí kọrin kó ṣe. Ikú ò ní gbé wọn dé, àìsàn ò ní gbé wa dé. Ní agbára Ọlọ́run, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lórílẹ̀-èdè ayé, àìsàn ò ní gbé yín dé o. Ikú ò ní gbé yín dé o. Àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ o, gbogbo a máa pẹ́, a máa jẹun ọmọ o. Ìṣe àwọn ọmọ wa báyìí ó máa ṣojú ẹ̀mí wa ní agbára Ọlọ́run. Ìgbà tí mo gbọ́ gist mo ní láti mú wá fún ẹ̀yin olólùfẹ́ mi. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o. Ọ̀sẹ̀ yìí á sàn wá sówó, á sàn wá sọ́mọ, á sàn wá sálàáfíà. Happy Monday to you all. Bí mo ṣe máa ń sọ allegedly gbogbo nǹkan tí a wá torchlight sí. Orúkọ mi ò yí padà, Mashola ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní July 15. Abáwaláyé, abáwaláyọ̀ lágbára Ọlọ́run. Ẹ máa comment, ẹ máa share, ẹ máa like. Ṣé ẹ mọ̀ pé a máa ń sọ fún yín nínú àwọn nǹkan wọ̀nyí láti máa mú àwọn ènìyàn. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́.
Please share this video, like and subscribe. Ẹ dẹ̀ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. God bless you. Mashola Gist TV, love you.